Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Good evening, everyone. Good evening, good evening, good evening. Hallelujah, hallelujah. My very first, more plentiful, plenteous, my pride, my joy, and is now serving in Port Harcourt. God bless her. God bless my baby, my pride. Celebrate her, celebrate her, celebrate her with me. My very first baby. My pride. My pride, my joy. God bless her, God bless her, God bless her. Hallelujah. Olúwa fèyí kẹ́mi mi. Èyí ni yóò wá gbàrà dé o. Tí bàbá ṣe lórí rẹ̀ fún wa, ó pọ̀. Ọmọ Olúfèsì, my joy, my pride. My very first plentiful, plenty everything daughter. Now serving. Hallelujah. I love you, baby. Isn't she beautiful? Olúwa ló fèyí kẹ́mi mi. Ó ní fi Jésù lẹ̀. Ẹ̀yin ará nínú Kristi, ẹ gbé orí sókè, kẹ̀sì gbọ́ ohùn tí Jèhófà ń sọ. Èrèdí rẹ̀ tẹ́ fi wá nínú ìjọ mímọ́ yìí. Èrèdí rẹ̀ tẹ́ fi wá nínú ẹgbẹ́ ńlá yìí. Kí Máríà ìyá wa lè máa sìn wá lọ. Hallelujah. Life is full of choices. Prayer can help you make the right ones. The thing to remember about God is that He loves Better I have every right to this music.
special one composed by CCC choir master late. Ìjọ mímọ́ má ṣe bẹ̀rù ayé. Èmi ni irúgbìn, má ṣe bẹ̀rù ayé. Má ṣe bẹ̀rù ayé. Má ṣe bẹ̀rù. Ìjọ mímọ́ má ṣe bẹ̀rù ayé. Má ṣe bẹ̀rù. Ìjọ mímọ́ má ṣe bẹ̀rù ayé. Èmi ni ìṣẹ́gun, má ṣe bẹ̀rù ayé. Èmi ni ìṣẹ́gun, má ṣe bẹ̀rù ayé. Má ṣe bẹ̀rù, ìjọ mímọ́ má ṣe bẹ̀rù ayé. Má ṣe bẹ̀rù, ìjọ mímọ́ má ṣe bẹ̀rù ayé. Nígbà tó Olúwa sọ̀jọ́ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Olúwa sọ̀jọ́ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Olúwa jẹ́ ká mọ̀ wípé ìjọ mímọ́ yìí tirẹ̀ ni. Orin ayọ̀, hallelujah. Ẹ̀yọ̀ nínú Olúwa. Sọ̀jọ́ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Nígbà tó Olúwa sọ̀jọ́ mímọ́ kalẹ̀ pẹ̀lú àwọn ogun ọ̀run mímọ́. Olúwa jẹ́ ká mọ̀ wípé ìjọ mímọ́ yìí tirẹ̀ ni. Báwa lè my bride. Hey, my very first one in Nigeria. My very first plenteous one. Plentiful. Balo moju ye o. She's now serving in Port Harcourt. God bless her.
tó ti jọ sórí ilé ẹ̀ o. Ọ̀gá ògo ni o. My grandson's wedding tí mo lọ ṣe ní Nàìjíríà tí mo pèrò rẹpẹtẹ lọ. This is my ìyàwó ọ̀lẹ̀lẹ̀. Ẹ kálẹ̀ o mọ̀mọ́ ẹ kálẹ̀ o. God bless you ma. Torí ó kú fún ẹ̀ṣẹ̀ mi. Torí ó kú fẹ́ṣẹ̀ mi o. Owó òjò náà lórí ọmọ yìí o. Ó jáde pẹ̀lú distinction ni. Àwọn ibi tó yẹ kéèyàn máa náwó sí nìyẹn. Èrè iṣẹ́ foundation mi nìyẹn. My very first daughter tí mo kọ́ adopt. The second one too. Ìyẹn náà jáde bí ní Lagos State. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ bí táwọn ọmọ tá a bí láti tó máa dé lọ́la. Àmọ́ bí táwọn ọmọ tí wọ́n máa dé lọ́la. So it's good to be good to all these youth. Good evening, everyone. Màmá ẹ̀ gan fúnra rẹ̀, màmá tó bí jáde. Ó lé mi ní màmá nọ́mbà 1 lólóòsì ó kó fi jẹ́sí bàbá tọmọ kó wà lálàyé abẹ́ ẹ̀ ló gbà jáde Ọlọ́run fi dé mi lọ́la ni. Let's see a picture with her. Ẹ wo fọ́tò mi o, ọmọ mi gbé fọ́tò mi sílẹ̀. Yàrá ká lóyún sí fọ́tò mi lórí bọ́ọ̀lẹ̀. Ìṣẹ́jú kan lè sọ ẹ̀mí rẹ̀ nù. Jésù dúró láti gbà wá là. Ìbẹ̀rù kan kò sí mọ́ láéláé. Èmi yóò ṣe rere, èmi yóò ṣe rere kí iye. Ilé bàbá gbogbo fọ́tò mi lọ́mọ yìí kó sí kí. Ló wà níbẹ̀. Mọ̀mọ́ sí àwọn àdín fọ́tò ní ó gbé sórí bọ́ọ̀lù ẹ̀. Ó ṣe máa ń tẹ̀lé mi kiri nìyẹn ọmọ alálùbáríkà. Good evening, good evening, good evening, good evening. Àgógó kẹ́yìn fẹ́rẹ̀ dùn. Tí gbogbo ayé yóò péjọ. Àròpin fún olúkálùkù. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Èmi yóò ṣe rere, èmi yóò ṣe rere, èmi yóò ṣe rere kí lè rí jẹ́. Èmi yóò ṣe rere, èmi yóò ṣe rere, èmi yóò ṣe rere kí lè rí jẹ́. Bẹ́ẹ̀ni o, ẹ jẹ́ ká ṣe rere o. Dámúso, bàbá yẹn tó dáa jù.
Amuso fún bàbá o. Sẹ́mẹ̀ ó sẹ́mẹ̀ straight. Kásì lè bọ́ sínú ayọ̀ Olúwa. Amuso fún bàbá. Àwọn márí méjì lẹ́ka bí èsì. 2025 convocation semester anointment ọdún yìí semester wọlé pẹ̀lú passport ẹ o. Nítorí Jésù bọ̀ wá láti ṣe ìdájọ́ ayé yóò sì káwọ́ ayọ̀fẹ́ lọ́sọ̀dọ̀ bàbá lókè. A ó sì bọ̀ wọ́n délé kàlẹ́lúyà. Àmúso fún bàbá wa. Àwọn márí ìjìnlẹ̀ kábíyèsí. Jèhófà mímọ́ jọ̀wọ́ má ṣe lé mi lọ́dún rẹ̀. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí lè ní. Sẹ́mẹ̀ straight. Gẹ́gẹ́ bí onílò. Ẹ̀yin àyànfẹ́ Olúwa ẹ jẹ́ ká múra sílẹ̀. Láti lè bọ́ mọ̀dẹ́lì fọlọ́ sọ́run. Àmúso bàbá. Àwa márí ìjìnlẹ̀ kábíyèsí. Ọmọ mi mọ́ jọ̀wọ́ má ṣe lé mi lọ́dọ̀ rẹ̀. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí lè dé pẹ́. Je ne sais pas ce que vous traversez en ce moment. Oui, on traverse beaucoup de choses. Merci beaucoup. Merci. Hallelujah. Oh. Good evening. Sunday service with your one and only Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty Lady Evangelist that has no frontier. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Sẹ́mẹ̀. Wọlé pẹ̀lú passport ẹ tó dẹ̀ ní government stamp nínú ẹ̀. Tí ò bá ti wọ náà má gbé wọlé o, wọ́n máa sọ ẹ́ sí gòròdóòmù ni o. Lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni tí bí ìtòkè tọ̀hún tó fẹ́ gba airport lásán kọjá. Ó lòjọdún kan lọ́nbẹ̀ o. Sẹ́mẹ̀ o. Wọ́n try ṣùgbọ́n knowing him very well, I know he òun náà ẹ mọ̀ pé ẹni tó bá ti ń rúwà bẹ́ẹ̀ yẹn etí ọba ńlé etí ọba lóko ni. Etí ọba ńlé etí ọba lóko ni. Àwọn tó dẹ̀ try láti ṣe kú yẹn tó fi lè rí wọn mú ẹ gbàgbé ilé ayé wọn. Ilé ayé wọn ti là bàskẹ́ṣì. Bẹ́ẹ̀ ni wọ́n bá tún lé ayé wọn wá, wọn ò ní bọ́ síbi tí ìlú ibi títà lọ́hùn bá wà, wọn ò ní bọ́ síbẹ̀. Wọn ò ní pé káwọn lọ bá ṣe ìlú níbì kan náà. Ẹ kalẹ̀ sẹ́mẹ̀ straight. Mo kí gbogbo wa o, ẹ kalẹ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi o. God bless you, God bless me, God bless each and every one of us. We give glory to Jehovah Almighty for his mercy that endureth forever. They planned it, they carried it out, but it was not successful. Sẹ́mẹ̀ straight. Wọlé pẹ̀lú passport ẹ o. Convocation ọdún yìí sẹ́mẹ̀ ní o. Wọlé o. Gbórí wọlé sẹ́mẹ̀ straight. Wọ́n gbàjọba mọ́ wọn lọ́wọ́ o. Àwọn ọmọ ṣe tán ọmọ lọlé. Àwọn oníyà púpọ̀. It's a pity. It's a pity. Ọlọ́run má jẹ́ kí àwọn òbí kí wọ́n fi abẹ́ jóná. Ọlọ́run má jẹ́ kó bí fabẹ́ jóná.
tá bá ń bímọ ká bá ń tọrọ ọmọ ká máa là á ọmọ alálùbáríkà ní kọ́lọ́hun fún wa ọmọ tí ò ní jẹ́ kówó wọgbó tí ò ní jẹ́ kówó jóná òun ní kọ́lọ́hun fún èmi àti yín lórúkọ Jésù Kristi irú ọmọ bẹ́ẹ̀ dẹ̀ lọ́lọ́run máa fún wa gbogbo wa akálẹ́ o akálẹ́ o akálẹ́ o akálẹ́ o akálẹ́ o good evening everyone good evening good evening good evening sẹ́mẹ̀ o sẹ́mẹ̀ straight wọlé pẹ̀lú passport with entry stamp o wọlé pẹ̀lú passport with entry stamp láti lọ sí sẹ́mẹ̀ láti lọ gbà mí òróró. Your stamp must be from Ajase Ministry of Interior. And if you don't acquire your entry visa, ẹ má worry, ẹ lọ sí wọ́n ní kẹ́ lọ sí IMEKO níbi tí nǹkan ò ti wà orderly. Bó ṣe kọ́ nìyẹn pé kẹ́ lọ síbẹ̀, bó ṣe sọ nìyẹn. And mo fẹ́ fún yín ní àlùbámù ni. To avoid any control embarrassments which might attract detention, your visa is only your visa. Your visa only permits you to ṣe kíni, to wọlé, tàmí òróró, kó dẹ̀ ṣe kíni, kó dẹ̀ jáde. No purchase of food out of Seme is allowed, though. You are most welcome. CCC family and friends worldwide, courtesy of Président Patrice Talon. Hallelujah, hallelujah, hallelujah. Seme straight. Wọlé pẹ̀lú passport ẹni o. Passport ẹ tó ní stamp nínú. Tó bá dẹ̀ ń padà bọ̀, tó bá ṣe kí báàgì tó bá rí pé a drop of rice wà ń bẹ̀, ó ń lọ sí guard room ni o. Ẹ lọ bẹ̀ lọ́wọ́ Sunday Igboho. Ẹ kálẹ̀ o. Seme straight. Good evening, everyone. God bless you as you join me. I really appreciate you. May Jehovah Almighty bless you richly. You are most welcome to tonight's program. Níbi tá ti fẹ́ lọ ta lóróró. Ta ló gbájú gan àwọn ọmọ Ọ̀ṣọ́fà. I can't laugh. I'm laughing in French. Piti. Ẹ bá mi sí ààrẹ, ẹ bá ń sí ààrẹ dànù. Ẹ bá ń sí ààrẹ. Ó ga jù. Ó cyclopo gàràgàjìgà. Ẹ jẹ́ kí n ti ẹ̀gbẹ́ léyìí sí. Kí n gbé page eléyìí kí n gbé sí another. Ẹ má bínú, ẹ jẹ́ ká máa ṣe fàájì lọ Àríyá Àìsàn Limited o. Àwọn èèyàn ò mọ nǹkan kan. Ọmọdé ò mọ ògùn ń pè lẹ́fọ̀ọ́. Nonsense. Ẹ rò pé you think you can get away with something. There are some things you can't get away with. That is why you need to be extremely careful. Be extremely careful when you are doing certain things. If you think you are clever and you know it all and you can do this and you can do that, wallahi tallahi, sumobi la ila huwa. Ẹ bá ń pèrò wọlé o, a máa tó bẹ̀rẹ̀ o, aago tí ń lọ, ẹ pèrò wọlé o, Seme o. Seme straight. Seme straight. Seme straight. Ngebe, nonsense. Mọ nǹkan kan, ọmọdé ò mẹ́la. Ó lóun mẹ́la katakata. Yeah, this is lovely. See the Ajanle Koko Ambada. The Lord has done wonderful things, you know. With we, the Olomo plentiful, plenteous. I will not give you the Ajanle Koko's name. That's why I remove it. But you recognize my sweetheart very well, Emmanuel Bada. God bless him.
Olúwa ẹ ṣé o. Ṣé rí ká tó lọ sínú kíní nǹkan tá fẹ́ ṣe láṣálẹ́ yìí, mo fẹ́ kí gbogbo wa, we all need to be very, very careful and ask God for forgiveness anytime you want to get involved in this thing called social media. Kí ló ti ń pè tó bá ń jà yẹn náà tó máa ń drag ara wọn lọ àbí òfófó gbèrú mi gbé sọ̀kalẹ̀ yẹn. Kí ló dé tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ ní fẹ́ mọ bó ṣe rí, ẹ ní fẹ́ mọ bó ṣe lọ. Nítorí pé I was very, very cross with one brother yesterday, very late in the night. Why? Because of what he wrote concerning Shola Alensin. We are going to come back to that. Tomorrow we are going to use it. Fracas. God bless you, mommy. Fracas. I don't like it. Many people are going through hell in their private corner, which you don't know and you don't need to know. God bless you, Gary Barokoeni. She got married in 2003, if you care to know, and she has 3 beautiful children. So, nothing else concerns you. You don't know the reason why she came out to say what she said, and already you are crucifying her. Òun ló jẹ́ pé ká bá ṣẹlẹ̀ débi tó wà yìí. Ẹ wo ọmọjówó ná, ó ń fi lébẹ̀lì tó fi sí láyà, ó fi ń kàn wọ́n kán lè rí. Ẹ máa rí nsìn, jẹ́ kí n dá padà sẹ́yìn. Ẹ rí, ó ní kẹ́ wà yàwó dáadáa, kẹ́rí stíkà tán lẹ̀ mọ́ láyà. Òpònú ọmọ sunwó ná, ń kò jẹ́ pé iṣẹ́ ẹrú ló ẹ̀rí bóun wà lára wọn. Òpònú bàbá ẹ jìyà nínú agodo, nínú igbó. Bí tẹ́ ti ń ṣòṣì orí burúkú, ẹ gbé ògo bàbá yín ẹ lọ gbé fún yàn because you just want to be relevant. Wọ́n wá fi sticker sí ẹ láyà, inú ẹ tó wá ń dùn tó wá ń gbé síwájú kámẹ́rà. Ṣé rí pé àwọn ọmọ kan wà tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa fi wọ́n rẹ́ni nínú ilé ayé yàn. Now, Jehovah, Jésù Kristi, Michael mímọ́, bàbá ọmọ ẹ̀mí mọ́, ìyògo ọlá fún orúkọ yín. Dúpẹ́ ibi tẹ́ tí mú wa bọ̀, dúpẹ́ ibi tẹ́ mú wa dé, àyìn lógo fún ibi tẹ́ mú wa lọ. Lórí orí ọ̀fẹ́ yìí, bàbá ẹ wá gba ọpẹ́ wa. Lórí àánú yín tó dájú lórí wa, bàbá ẹ wá gba ìyè wa. Lórí ìwàláyé wa mẹ́ta lọ́kan ìjìnlẹ̀ ìfẹ́, ẹ wá gba gbogbo ògo. Jẹ́ à ń lọ nínú ọ̀rọ̀ yín iyebíye ni, ọ̀rọ̀ yín ló ń túdì, ọ̀rọ̀ yín ló ń jáde, ọ̀rọ̀ yín ló ń tọ́ni sọ́nà. Ọ̀rọ̀ yín lolùtùnú, ọ̀rọ̀ yín lolùdáǹdè. Bàbá bó ṣe ń gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsì jáde. Àtolùgbọ́ràn àtolùsọ̀rọ̀ Olúwa Ọlọ́run ọba Elédùmarè, ẹ wá fi àgọ́ ara gbogbo wa pátápátá. Àtàwọn tó ń wò lọ́wọ́lọ́wọ́, àtàwọn tó ń wò lórí YouTube, àtàwọn tó tún máa wò ó ní ìwọ̀n ọgbà tí ayé bá ṣì ń jẹ́ ayé. Ìmísí ẹwà ẹ kó máa jọba lọ nínú ilé ayé gbogbo wa. Má ṣe wá lọ́mọ akótilétà, má ṣe wá lọ́mọ àrùngún, má ṣe àwọn ọmọ wa ní ọmọ àrùngún, má ṣe àwọn ọmọ wa ní ọmọ àrísunkún, ọmọ àrípòṣe, àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí, òdèlé ẹlẹ́bàtú yẹ́rì ètè. Jésù má bínú, kò yẹ kí n sọ bẹ́ẹ̀. Anyway, Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Hallelujah. Bẹ́ẹ̀ ni o, ó flash sticker tó gbé sí láyà. Ọmọ pa. Ẹ rí, round ni mo wọ̀ lálẹ́ yìí o.
ká bá lè mọ̀ pé mo láti bẹ̀rẹ̀ báyìí mi ì fo anything. Torí pé mo ti wà nínú ṣẹlẹ̀ yìí náà ti tọ́jọ́ mẹ́ta. Good evening, everyone. God bless you as you join me. SMS rates according to what I received here. Reading as received. Transmitted decision by President of the Benin Republic. Translated by Google. Google no want to translate ẹ̀ kó bá lè yá tí wọ́n fi pín káàkiri. Ṣé mọ̀ pé ìlú Faransé ni. So bọ́n dẹ̀ ṣe gbé fáwa náà ni mo ṣe ń kà fún yín yìí. Èmi kọ́ ni mo ṣe translation yẹn o. Èmi kọ́ ni mo interpret. Èmi interpret mi dey translate anything. Reading as given. Tó bá ní pé o fẹ́ ṣe ìkà, ṣèkàṣèkà, rántí torí pé o mọ̀ bóyá wo ara ẹ ló máa fi ṣe. Uncle Friday. Ẹ máa dọ̀bálẹ̀ tó pọ̀. Ẹ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tó pọ̀. Bẹ́ẹ̀ ni. Súnmọ́ Ọlọ́run o, uncle mi kò lè súnmọ́ o. Ó fẹ́ràn rẹ̀ orí kùnkùn ló mú yapa wá. Dágbére fún ká kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ. Bẹ́lẹ́dà rẹ̀ lájà. Bọ́lọ́run rẹ̀ rajà bá ẹ̀ tó wà nínú kòtò lájà kó lè rójú rere Ọlọ́run. Àwa mùmínì ẹ ṣe ṣàlátù fóńṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa salamu. Wọ́n ní gìgìrísẹ̀ òbí ní ọ̀run ọmọ wà. Gìgìrísẹ̀ òbí ní àlùbáríkà ọmọ wà. Bonua Salumọ̀ṣẹ̀rì. Tó bá fẹ́ ṣoríire ní ayé, gìgìrísẹ̀ àwọn òbí ẹ ló wà o. Wọ́n yìí wà láyé, wọn ò sí mọ́ láyé. Ṣùgbọ́n bá wọn làjà kó tó di pé wọ́n máa di ẹni àgbégbé nítorí pé ó kú tó ti kú kó lè gbẹ̀bẹ̀ mọ́ tàlà wà fẹ́fẹ́ bẹ̀ fún o. Uncle Jimoh, Uncle Friday, Your Eminence, ẹyẹ bẹ́lẹ̀dà yín jà. Ẹ bẹ́lẹ̀dà yín jà. Títí. Gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ tí bàbá yín ṣiṣẹ́ lé lórí, ó dẹ̀ polúkú muṣu. Ó dorí akáyín àkàrà dègùn. Ẹ mọ̀ pé àṣẹ orí ahọ́n ló wà. Ègún náà orí ahọ́n ló wà. Òun ni àwọn bàbá mi, àwọn àfáà mi, àwọn imam mi. Kọ́lọ́n kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn, kọ́lọ́n kó bá mi ṣe gbogbo nǹkan tó ń kọ́ wa kó máa wọ̀ wá létí dáadáa. Iná kúmùláì. Wọ́n ní gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa fi tàwọn òbí ká máa fi sọ́tọ̀. Ká máa pọ́n wọn lé, ká máa gẹ̀ wọ́n níwọ̀n gba àbàtọ́ bá sì wà láyé ká gba ire lẹ́nu wọn. Èmi tún fẹ́ sọ bí mo tún ṣe máa ń sọ o. Màá tún wá fi kún pé ẹlẹ́dàá yìí ò ní jẹ́ kẹ́ ẹ tún gbọ́ bí mo ṣe ń sọ. Ṣé àwọn kébẹ̀ tí mo ṣe máa ń sọ nìyẹn. Torí mi ò fẹ́ kẹ́ parun ni o. Ṣùgbọ́n Jésù ní bàbá gbogbo àwọn ọmọ tó kó fún mi pátápátá gbogbo wọn ni mo kó padà wá o. Àfọmọ ègbé. Olúwa kò ní ṣe ẹnìkankan nínú wa lọ́mọ Israel kò ní ṣe ẹnìkankan nínú wa lọ́mọ ègbé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Lọ́lá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àwa oníbílẹ̀ náà a dẹ̀ máa ń sọ pé ìyá ẹni lọ́run ẹni, bàbá ẹni lọ́run ẹni. Ìyá ni wúrà, bàbá ni jígí.
Màá gbúre lẹ́nu òbí mi, èmi ò ní gbèpè o. Ire la máa gbà lẹ́nu àwọn òbí wa, a ní gbèpè. Lọ́lá gbogbo àwọn irúnmọlẹ̀, àwọn angel ló ń jẹ́ bẹ́ẹ̀, àwọn màlẹ́kà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi kó yàtọ̀ létí yín. Ẹ mọ̀ pé mẹ́ta ni mi, 3 in 1. In fact gan mo ti mú Buddhist mọ́, mo ti mú Hindu náà mọ́. Òun ni ẹ̀rù Ọlọ́run fi máa ń bà mí. Nǹkan tí mò ń sọ fún yín, tí mò ń sọ bẹ́ẹ̀ ṣe rí mi, tí mò ń rẹ́rìn yìí, kò mean anything to me. Ṣùgbọ́n tó bá kèmí nìkan lẹ́yìn ilẹ̀kùn, ẹ̀rù Ọlọ́run á máa bà mí. Omi inú á máa kan mí. Pé ilẹ̀ mà tún ti ṣú. Wá bá mi gbé alẹ́ fẹ́rẹ̀ lẹ́tàn. Òkùnkùn ṣú o Jehovah, wá bá mi gbé. Ilẹ̀ mà tún ti ṣú Ọlọ́run. Gbogbo ohun tí mo ní pátápátá àti tó kéré àti tó wúwo mo kó sí kàwọ́ ẹ. Tó bá sọ pé ó ti yá kábọ̀ torí má gbàgbé 150 ló fún mi. Ó dẹ̀ sọ fún mi pé tó bá dín 5 minutes ẹni tó pa mí a gbọ́dọ̀ ro òkú mi kí n lè mú ẹni náà ká lè jọ máa bọ̀ lọ́dọ̀ ẹ̀. Ṣé bàbá dáadáa? Shop náà kò dádì mi. Àwọn bàbá ńlá wa wọ́n ní bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ kọ́jọ́ rẹ kó lè pẹ́ lórí ilẹ̀, kí àwọn igba arúnmọlẹ̀ ọ̀tún, igba arúnmọlẹ̀ kòsì, igba gbogbo ẹ̀ ní gbogbo àgbáyé wọ́n lè máa súre fún ẹ. Ó dẹ̀ wà nínú Bíbélì náà pé bọ̀wọ̀ fún ìyá rẹ àti bàbá rẹ kí ọjọ́ rẹ kó lè pẹ́ lórí ilẹ̀, kí àlùbáríkà kó lè máa tẹ̀lé ẹ lọ. Àbí kò sí nínú Bíbélì bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú Kùránì náà. Àwọn ìdùn tẹ̀tàn àti òun rà tútà àwọn àhún tẹ̀ ṣe àhún ọ̀hìn àhún ṣìn. Uncle Jimoh, I tried my maximum best to put you through. Mo sọ lápárá, mo sọ léèbú, mo sọ ní kanramọ́, mo sọ ní petting, mo ṣe gbogbo ẹ̀. But I give glory to Jehovah Almighty. Gbogbo nǹkan tí mo ṣe nínú ìjọ mímọ́ kò ṣègbé. Kò ṣègbé. Ìlàkàkà mi nínú ìjọ mímọ́ kò ṣègbé. Láíláí kò ṣègbé. In fact, mo jèrè. Mo jèrè. Èrè tí mo jẹ ni pé gbogbo àwọn bàbá tí Uncle Jimoh ti fìyà jẹ àwọn ọmọ wọn nítorí pé wọ́n dórí oyè, gbogbo wọn pátápátá ni àwọn ọmọ wọn ni wọ́n ti péjọ papọ̀. Ṣùgbọ́n ilé ayé tí yìí gangan wá ń kọ́. Ẹ má bínú wọnú kòtò torí pé ẹ yé bára yín jà, ẹ bá ẹlẹ́dàá yín jà. Ó dẹ̀ ń dùn mí. Òṣónú èèyàn ó máa ń ba yí ara ẹ̀ jẹ́ ni. Òṣónú lè tú lè ká o. Òṣónú lè ta ayé ká. Ẹ tó bá ti ṣónú. Like father, like son. Ẹ má bínú dáàdì mi ò bú yan your eminence. Gbogbo nǹkan ni tọ́ṣọ̀ fi jọ yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣì máa bá lọ báyìí náà. Jésù Olúwa wa, sẹ́mẹ́ straight wọlé pẹ̀lú passport ẹ. Ó yẹ ẹ jẹ́ ká ka nǹkan tí wọ́n gbé wá láti sẹ́mẹ́ fún wa. Nígbà tẹ́mi sọ fún yín wípé ọ̀gbẹ́ni Talon yìí kì í ṣe ẹni téèyàn gbọ́dọ̀ bá fi ẹ̀rín ṣe. Ẹ̀rín lásán ò gbọ́dọ̀ bá fi ṣeré. Tó bá fẹ̀rín ṣeré, ó ti kéré sínú páńpẹ́. Ẹ sọ pé ẹnu mi ń rùn. Gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà nínú pẹpẹ, gbogbo yín pátápátá la máa béèrè lọ́wọ́ yín ibi tẹ́ ẹ sin ọmọ bàbá Ọ̀ṣọ́fà, ibi tẹ́ ẹ sin lé ayé ẹ̀ tẹ́jẹ́ kó polúkú muṣudé. Ẹ kú iṣẹ́ Olúwa. For your information,
Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní kí lorúkọ wọn náà BOT àbáwọn náà ṣe pé gbogbo yín pátápátá afagilé yín afa ìjọba yín ya ẹ kàn sanwó sàrà àdànù ni nítorí pé iṣẹ́ tó Olúwa bẹ̀rẹ̀ yìí Olúwa sọ fún mi pé òun lòun jẹ́ òun ni nínú ìrìn àjò yẹn Eli Your Eminence bẹ́ẹ̀ fẹ́ mo ní tó máa ń kọ fún yín tẹ́ bá wọlé ni wọ́n ní Jésù ti jábọ ẹ ti ẹ pààrọ̀ orin yẹn àwọn orin pọ̀ rẹpẹtẹ tẹ́ lè kọ torí orin Jésù ti jọba yẹn kò ní meaning mọ́. It has no meaning. It's worthless. You don't even know the meaning of Jésù jọba. Kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbàanì tí wọ́n fi lọ sí di Rolls Royce ìfẹ́ yìí ń sìn tọ́lẹ̀ ìyẹn lẹ máa gbé wọlé. Àmì yẹn wà lára gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ látọdún yẹn lọ. Gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n wà ní gbogbo àgbáyé yìí ni àmì Jésù wà lára rẹ̀. Orí inú mi máa bà tòde mi jẹ́. Èmi sọ fún yín o bí mo ṣe jẹ́ ọmọ kékeré tó yìí a fún mi lóore ọ̀fẹ́ ìmọ̀ àyà tó pọ̀ tó fẹ̀ tẹrẹgẹdẹ ẹ̀rí ńlá ni ẹ̀rí mo ti gbé nǹkan síbẹ̀ ẹ bá rí gẹ̀mí bó ṣe fẹ̀ mo ní very broad shoulders tó dàbí tọkùnrin tí bá tún wá lọ gbé kíní báyìí ó máa ń fẹ̀ báyìí ẹ bá rí mímọ̀ àyàtọ̀ Ọlọ́run fún mi ṣe tó nìyẹn ẹ wo program tá a ṣe was it not about 6 weeks or 2 months ago àbí a month and a half ago 6 weeks nípa ó ṣe IMEKO kò ṣe IMEKO ẹ wo oríṣiríṣi mẹ́sẹ̀gì tí ó ń jáde látọ̀dọ̀ ọkùnrin látọ̀dọ̀ obìnrin Olúwa ò wípé ó jọba ni lórí iṣẹ́ ìránṣẹ́ mi máa jọba lọ wó mi palẹ̀ kó tún mi mọ́ o Ọlọ́run ìjọ mímọ́ wó mi palẹ̀ kó tún mi mọ́ iṣẹ́ yìí àṣejèrè ni àṣegbáyì àṣegbádé ògo ni ohun tí máa sọ tí kò ní gbá sí ìkọjá má jẹ́ kó jáde lẹ́nu mi Olúwa ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ lọ torí tí bá ní kí máa sọ bọ́n ṣe ń fi sí mi lẹ́nu a lè wà ń bí báyìí for 3 hours because iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi lálẹ́ yìí iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mí by the way and by the gun program wà lọ́la torí program pọ̀ ní wíìkì program wà lọ́la tó jẹ́ ti ṣẹlẹ̀ by the grace of God as the spirit direct tó bá fún mi lóore ọ̀fẹ́ torí kí nìdí tí program yẹn fi gbọ́dọ̀ wáyé tó gbọ́dọ̀ jáde ní yàjòyàjò ni wípé mo rí fídíò kan tí Àṣàbí ṣe ń kó lọ mọ́ ìyàwó olùṣọ́ ṣówẹ̀ mímọ́ àti ìṣówẹ̀ mímọ́ ní Amẹ́ríkà ní Texas tó ṣe lórí ọ̀rọ̀ tí my darling my sweetheart ọmọ bàbá bàdà ìmá tó ṣe just one line péré ló mú níbẹ̀ ọ̀rọ̀ yẹn ò kọjá bí 7 minutes. Ẹ máa jẹ́ ká máa gbàdúrà wípé sábàbí ire ni kọ́lọ́run máa ṣe èmi àti yín. A ní gba ibi tí wọ́n ti pa tí wọ́n ti kún. A ní gbabẹ̀ kọjá débi tó máa sọ pé àwa ni. Ọ̀rọ̀ pé bàbá bàdà ni wọ́n mú His Eminence not Israel Jésù not someone di HOD ní France. It wasn't like that because ẹ mọ̀ mí now mo wọ synagogue sinagbaja nígbà tí mo rí mo sọ pé mi ò ní ṣe kankan mọ́ lórí kíní yẹn because ìgbà tí mo ti rí tó ti lọ ṣe meeting tó ti ń gather tó ti ń tó ti ń mú date tó ń mo wà only and they are carrying me along but nítorí wípé Àṣàbí ṣinkó ó ṣe very short clip yẹn èmi fúnra ara mi náà mo wá ṣe kíni mo mójú ajé kò ní sọ
mo dẹ̀ mọ gbogbo nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí. Hallelujah. Olújọ mi mú ní fara pamọ́ jẹ wá níyà. Iṣẹ́ ìránṣẹ́ wa ò ní mẹ́hẹ̀, àní ṣe díẹ̀ ṣó, àní kú sọ́nà bí èéfín. The Higher Transition Council, irú bí báàgì tí dọ̀dọ̀yọ̀, àbúrò mi dọ̀dọ̀yọ̀ tó fi hàn yín, olóṣì, nǹkan bàbá ẹ̀, wọ́n mú gbogbo oyè, wọ́n pín tán pátápátá, wọ́n wá ní kíwọ kó di ẹ tó wá máa gbé fáìlì kiri, ìwọ ló ń gbé fáìlì nígbà tó bá ti ṣe mítì tó bá ti ṣe everything tán, ó lẹ́nu ọ̀rọ̀ ń bẹ̀, wà wá jókòó, wọ́n á ní kó wá ka nǹkan tó bá sọ, wọ́n á ní kó kà jáde. You are not even a secretary. You are just kí la ti ẹ̀ máa ti pè é ná? Kí la ti ń pe orúkọ wọn nígbà tí mò ń ṣiṣẹ́ yẹn o? Handler. Wèrè tó dúró síwájú ẹ̀, ìwọ náà dúró síbẹ̀. Let it roll. Let it roll. Ìyẹn náà sọ pé action. Òpònú sọ̀wé nù. Wá lọ mú àsíá dání. Tọ́lọ́n. Ọmọ lélé yìí àbí ẹbí. The Higher Transition Council, HTC, of the Celestial Church of Christ, CCC, has formalized 2 major decisions recentering the institutional and spiritual life of the CCC around Benin Republic. The HTC first confirmed, listen very well, confirmed Port Novo as the supreme seat of the church, now recognized as the sole center, as the sole center of governance, coordination, and primary pastoral residence. Uncle mi Uncle Jimo, ale ma ṣe wọ́n se. Wọ́n talon, ó máa rí pé òun ti ìmọ́lé. Àbúrò mi Tọ́ṣọ̀. Ṣó mọ̀ pé jump bẹ́ẹ̀lì mẹ́ta. Inú bíbá ìlò ti máa lọ serve sentence ẹ̀. Torí nígbà tí uncle mi náà ṣàtún ní president talon, nígbà tó bá rí pé nǹkan tó gbélé yín lọ́wọ́ ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀. Wọ́n máa lé yín ní sẹ̀mí, àwa náà máa lé yín ní Nàìjíríà. Ìbẹ́ sọ pé àdá ni. This decision reaffirms Benin's historical role in the structuring and global leadership of the CCC. Forgetting that per SBJ, báwo ni mo ṣe máa lo òyìnbó yìí o tí kò ní he was sent on exile. Kò sí bá ṣe máa sọ jù bẹ́ẹ̀ náà lọ. Àti abọ́ àti agbọ̀n wọn. Ẹ fún mi lóyìnbó tó yẹ kí n lò ń bẹ́ẹ̀, eléyìí tí mo lò it's soft jù. Ẹ fún mi lóyìnbó, ẹ fún mi. Ẹ mọ̀ pé mi ò count book. Ẹ fún mi lóyìnbó kan tó máa ń lò. Tó bá send yan ní tó bá ẹ fún mi lóyìnbó. And it was not lifted. Bẹ́ẹ̀ ṣe ń lọ síbẹ̀ yẹn gan. Kúrùkù ni kò yẹ kẹ́ wo kẹ́ máa lọ síbẹ̀ yẹn nítorí kíni wọ́n dà yín nù tìketìke ni. Mo lọ fún courses, mo dẹ̀ ṣe, and I know àwọn òfin tó de nǹkan mọ́lẹ̀. Ṣẹ̀rá àwọn French òfin wọn le gan. Ìlú French ni mò ń gbé tí mo dẹ̀ mọ̀ òfin wọn dáadáa. Ṣẹ̀rí òfin bẹ̀yẹn náà máa fi mú yín tó jẹ́ pé ṣẹ́gbọ̀n pé wọ́n sọ pé Màdéníyàn ní òyí ọ̀la Màdéníyàn dèníyàn. Nǹkan tó fà á tí ọ̀bọ tí ò fi dẹ̀ tó fi jẹ́ kọ̀kọ̀kọ̀kọ̀ ló ń ṣe títí dọ̀la nìyẹn.
nǹkan tí ò tí tó yín lọ́wọ́ sọ pé you are going back home ọmọ ṣetán ọmọ lọlé a máa lé yín kúrò Nàìjíríà náà and I will be behind it ẹ wá mọ̀ pé mo mọ̀yàn ní Nàìjíríà ẹ mọ̀ pé mo mọ̀yàn. In parallel, the HTC designated Seme Poji as the sole official site for the commemoration of the Nativity, where the faithful from around the world are invited to gather every December 24th and 25th. This resolution establishes Seme as a major spiritual center and a space for international liturgical convergence. Wàhálà ti dé bàbá ní lòkóso ìjọ̀gbọ́n ti dé bàbá ní Susanna ẹlẹ́ òfèṣù lábúlé ọ̀nkù Jímọ̀ ló ṣíwájú ọmọ tọ́ṣọ̀ wá tẹ̀lé ìyá onídìírẹ̀bẹ̀ tẹ̀sẹ̀línà ìyàwó wọn náà wá ń tagbó ohun tó gógórógbó. Ọmọ ẹ̀yìn ní tẹ̀mẹ́ni tó ń pẹ́ṣẹ́ tó yẹ kẹ́ra forí mẹ́yìn báyìí kẹ́ máa ọrùn kẹ́ máa falala like me tí n bá sùn tí n bá tí falala orun yẹn ò dùn. These decisions reinforce Benin's central role in the institutional and spiritual future of the Celestial Church of Christ. Hallelujah! Seme straight. Wọ́n ní kẹ́ máa bọ̀ kẹ́ wá gbàgbé òfórófó kẹ́ wá ṣe 24 àti 2050. A ní tí a bá dẹ̀ pé ẹ̀rí visa gbà ẹ lè lọ jókòó sí mẹ́kọ kẹ́ máa lọ wo ọ́fíìsì pásítọ̀ torí pásítọ̀ ó gbọ́dọ̀ wà. Ọ̀gá ló ń pàṣẹ. Tàlọ́n ló ń pàṣẹ. You see your life. Ẹni tí èèyàn bá ń fún ní ìmọ̀ràn Bíbélì jẹ́ kí n mọ̀ pé ẹni tó ọmọ tó fẹ́ ẹ̀kọ́ àbí báwo náà ṣe ń sọ ọmọ tí bàbá bá nífẹ̀ẹ́ sí òun ló máa ń bá wí ẹni fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tó kọ ìbáwí ẹranko lásán ní sọ pé ẹranko ní ìsà o with due respect nínú pẹpẹ ńlá hallelujah hallelujah hallelujah. Dádì mi gbogbo ẹ̀yin dádì mi látorí bàbá mi ọ̀ṣọ́ pàápàá jùlọ pàtàkì ẹ̀yin kò tẹ̀lé wọn lọ nínú because you are a member of this team and I talk to all of you in private. Yeah, you have to have visa. You have to have a laissez-passer. You can't just enter there something without a laissez-passer. You have to have a laissez-passer. It is called a laissez-passer. It's like it's a paper. You understand? It's a paper, but they are going to and it's going to be paid for. It's not free. Yeah. Gbogbo yìí tí àwọn ọlọ́kọ̀ tán kàn máa gbé yín wọ̀lú tán máa ṣe shopping tán máa àwọn ọlọ́kọ̀ yẹn náà ti ń ṣe gbogbo ẹ̀. Yeah, you have to have a laissez-passer. I've been there many times and then I know how it works. Now, tí ẹ̀yin ti wá tako you mo padà ajíniníyè jíminíyè yèmí kó sọ dádì mi tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ mọ́ tẹ́ ẹ ti torí ẹ̀ tí gbogbo yín tẹ́ ń kọrí mọ́nú àtẹ̀yin sisters mi tẹ́ ń kọrí mọ́nú tẹ́ ń bínú torí pé mo dárúkọ bàbá Fátúsì pé ṣó yẹ káwọn tẹ̀lé wọn lọ síbẹ̀ yẹn he should know better. But ibi tó dáyàn bá ń lọ
náà lèèyàn máa lọ. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Iṣẹ́ t'Olùgbàlà rán mi, àjẹyè ni wọ́n jẹ́. Iṣẹ́ t'Ẹlẹ́dà mi rán mi o, àjẹyè ni wọ́n jẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run kò ní jáde láìṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run kò sí látòkè ọ̀run wá. Ẹ wò ó, Nagosi Dendebula semestrate wọlé pẹ̀lú laissez-passer ẹ tó o bá ti ní laissez-passer tí ẹ bàjẹ́ tó bá dẹ̀ padà bọ̀ 2 grains of rice tó bá rí nínú báàgì yìí tí mọ́lé lẹ́ ń lọ ájú ti kirikiri lọ. Nínú gbogbo àwọn tó dùn mí jù bàbá Fátúsì ló dùn mí jù. When I love somebody, if I tell you that I love you as a father, and I've stopped looking for father figure among all of you because none of you worth it. Àwọn tí mo lè fi ṣe father figure, tí wọ́n dẹ̀ ṣì wà pẹ̀lú mi títí dọ̀la. Wọ́n mọ́ra wọn tí mi ò lè fi wọ́n ṣeré, mi lè gbọ́ kọlù wọn. Bọ́kùnrin wà lórí mi gan tí bá gbọ́ kọlù wọn máa wulẹ̀ yí ọkùnrin yẹn sẹ́gbẹ̀ẹ́ máa gbé ni. Torí nígbà tí ojú ń pọ́ngún àwòdì wọn bá mi rà, nígbà tó gún dé wọ́n dìde pẹ̀lú àdúrà. Now this is the reply. Uncle Jimoh náà fakọyọ. Ìgbà yìí láàárọ̀ tárúgbó sunkún ọmọ. Nígbà tí gbogbo abẹ́ ti gbẹ fúrúfúrú, tọ́yàn ti gbẹ mọ́ wọn láyà, wọ́n ṣẹ̀ wá rántí pé àwọn mà ti jayé jìnà. Àwọn ò rántí pé ó yẹ káwọn lọ́mọ kan láyé. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá rántí nísìn wípé bàbá ti yín tí bá ní kí n sọ ìsọ ọ̀rọ̀ ń gbọ̀n mí ṣùgbọ́n tí bá sọ ilẹ̀ àbàjẹ́ kú wọ́n ń dúró gbòòrùn sómi. Reply to President Patrice Talon's communique to all CCC members worldwide. Breaking news. Written by the captain himself, Ajala. Ọ̀gbẹ́ni wa Káyọ̀dé Àjàlá. Bẹ́ẹ̀ ni o, àmọ́ wọn dádì wa, àwọn dádì alálùbáríkà. Àwọn tí ó jẹ́ pé tó bá sí níbẹ̀, nǹkan tó máa sọ lójú ẹ̀ náà tó máa sọ lẹ́yìn ẹ̀. Nobody can change their minds. Nonsense. Jàre, iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi, ẹ jẹ́ ká máa mú lọ díẹ̀. Sẹ̀mẹ́ wọlé pẹ̀lú visa. Bó tiẹ̀ lówó lọ́wọ́, ṣáàtì mú laissez-passer ẹ̀. Tó bá mú laissez-passer wọlé, tí wọ́n bá gbé ẹ. Ẹ lọ bèèrè lọ́wọ́ Sunday Igboho. Breaking news. Annual December convocation will continue to hold at IMEKO, not Seme Beach. Ṣé rí pé orí àgbà méjì ti wà nínú kòtò, ó yá ẹ bá lárin mọ́ gbígbígbí. Ó ti di tọ́lọ́mọ plenty o. Gbórí wọlé kó gba hámà, ẹyẹ bàgẹ̀. Àríyá ni level ni program tálẹ̀. Ẹ má bínú ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kíra o, mo bẹ́rí fún pẹpẹ mímọ́ o. Kí mi sí ọ̀run kó máa dàgbà nínú ayé mi. Kí máa kéré sí kí mi sí Ọlọ́run kó máa dàgbà. Inú mi ń gbọ̀n pòpòpòpòpòpòpòpò. EMF speaks categorically. Òyìnbó pọ̀ ìgbà yìí láàárọ̀. Updated on December 2nd, 2025 by Káyọ̀dé Àjàlá with a wonderful smile. Tí mo fi síbẹ̀ fún. Ìgbà yìí láàárọ̀. Òun ni mo wá kọ pé sẹ́mẹ́ straight wọlé pẹ̀lú passport with entry stamp from Àjàṣẹ́ Ministry of Interior.
If you don't acquire your entry visa, go to IMEKO where nothing is orderly. They tell you that French people, they are very, very orderly. So, me need to avoid any control embarrassments which might attract detention. Yes, your visa, your laissez-passer, it only permits you for 1 day. Some problems in just for the IMEKO. No purchase of food out of Seme is allowed. No. Welcome, 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 family and friends worldwide to Seme 2025. Now, on the other hand, me not to go soke for arami. Woman like àwọn emoji. Love it. His Eminence, Reverend Emmanuel Mobiyina Oshofa, Pastor. Oh my God, Ajala. Ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi, pàdí mi. Olóyìnbó ọ̀ràn. Nígbà tí gbogbo ẹ̀ bá dojúrú náà máa bẹ̀rẹ̀ sí ní gbé communique òṣì jáde. Pastor and spiritual head of the Celestial Church of Christ Worldwide wishes to make the following categorical pronouncements. Categorical pronouncements. Aṣẹ́gun kò yí padà. Jésù Olúwa wa. Wàhálà máa dé. Okay. The directive issued under the aegis of the CST, the CCC Reconciliation Committee, in CST one to do, okay, it's French. That is why it's S. It's supposed to be R. Okay. But you hear me French enough, you go. Benin Republic stating that CCC Worldwide is directed to observe the annual December pilgrimage forthwith at Seme Beach. Mo bá mo umbrella síbẹ̀ tó fi máa ń cover tí wọ́n bá wà lẹ́yìn beach yẹn kó rùn má bàa pa wọn púpọ̀. Port Novo, Benin Republic is unacceptable and will not be implemented by the international and world headquarters of the Celestial Church of Christ, based in Ketu, Lagos, and IMEKO, Ogun State, respectfully. Ẹ pàtẹ́wọ́ fún mi. I'm a good journalist. In other words, the annual December convocation will continue to hold every year in the month of December at the Celestial City, IMEKO, Ogun State, Nigeria. Mo fi flag wa náà sí, God bless Nigeria. As directed by our departed, directed by our departed and most revered founder, Saint Samuel Bílé ayéwu kó gbé, ọmọ Jósẹ́fù, ọmọ Àlàkẹ́ Ẹ̀mẹ́kọ Ọ̀ṣọ́fà. Ẹ pàtẹ́wọ́ fún mi. Ẹ tí mọ nǹkan tẹ́ kò. Any directive to the contrary, requesting members of the Celestial Church of Christ under the watch of His Eminence, Reverend E.M.F. Oshofa, to converge at the Seme Beach, Port Novo, Republic of Benin, for the annual December convocation should be completely disregarded. Now, it means pé anyway. Ani paito tó pọ̀. Oníkálùkù mú yìngì tí ẹ ní. Ẹjọ́.
Can you approve pastoral aṣọ, but you are going to promise me that you are not going to sew any aṣọ tí ò ní wà sexy, because when I see you like this, orí mi gbọ́dọ̀ máa wí pé mi ni mo approve any. This year's annual IMEKO convocation will hold as scheduled, beginning on the 28th December 2025 at the Celestial City, IMEKO, Ogun State, under the watch of His Eminence, Reverend Emmanuel Friday, Oshofa, pastor and spiritual head of the Celestial Church of Christ worldwide. Uncle me, no, fita, ṣùgbọ́n it's too late. Ẹ̀bá mọ̀, ẹ̀bá má ṣe, ẹ ṣe tán, ó dáa kan. Nígbà tí wọ́n sọ fún yín pé kẹ́ wá, ṣé rí ẹnìkan tí inú mi dùn fún wọn halfway. Torí Jésù sọ pé ká bínú ká má ṣe ṣẹ̀, ká má jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó wọ̀ bá ọ̀run nínú wa. Òun ni bàbá Bánjọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn gan náà fúnra wọn pẹ̀lú gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi. Bàbá Bánjọ, bẹ́ẹ̀ ṣe ṣe ni throughout your life in Celestia is very sad, sir. It's very sad. I heard some things about but ọ̀pọ̀ nínú nǹkan tí mo gbọ́ ni máa gbé sínú, torí pé inú abiyamọ gbọ́dọ̀ jìn kòtò, inú tó bá gboyún gbọ́dọ̀ gbọ̀rọ̀. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóríṣiríṣi yóyò ló ti ń lọ ní inú ìjọ mímọ́. Mo ń bẹ nínú òdodo. Ṣé tòótọ́ lẹ wà bẹ́ẹ̀? Fún dàpọ̀ àwọn ẹni mímọ́. For real? Wà nínú ìdàpọ̀ títí èmi ò fi padà wá. Èmi ní Kristi ló sọ yìí pé mo wà dandan ló ti tọ́ láti wá ṣe dájọ́ ayé lásìkò yìí. Ìkẹyìn náà ti dé, wákàtí búburú náà ti dé tí yóò mú ayé ìbú náà. Nǹkan ti wà nínú ṣẹlẹ̀ ti pẹ́ o. Kí n tó lè gbọ́ ọ̀rọ̀ títí di aago 8 àárọ̀. Israel, owó mi ni mò ń ná. Owó mi kọ́, owó Jésù ni mò ń ná. Olúwa ló dẹ̀ fún mi ní àlàáfíà àti egungun láti ṣiṣẹ́. You can imagine kéèyàn máa kọ nǹkan láti alẹ́, láti nǹkan bíi 10 ní alẹ́ títí di àárọ̀. Nígbà tí mo máa ju pẹ́ẹ̀nì sílẹ̀, èjìká mi méjèèjì ó wà kì báyìí ni. Nǹkan kan sì ní ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ eégún aláré. Ẹ wo pònú. Ẹ wo, ó ń gbáyà sókè. Ọmọ leléyìí àbáràn ọ̀nà. Ẹ rí kó ti ṣì. Ẹ
ẹ̀rí pò ti funfun. Ẹ má sọ pé ó sanra o. Kò sanra ẹ̀rárín ìdí ọmọ. Ẹ̀rárín ìdí ọmọ. Bó ṣe níjọ́sí nìyẹn nígbà tó lọ síbi tán ti máa ṣe iṣẹ́ fún lẹ́yìn ilẹ̀kùn. Tó gbé kámẹ́rà síwájú ààrẹ, ó tún gbé sí live. Ponú ọmọ. Ó ní ó kàn wò mí ni. Mo pé èèyàn kan sọ̀rọ̀. I know that message is directed to me. Ọ̀rọ̀ tó sọ yẹn. So mo tún wá sórí dàdẹ́ tó sọ pé ó gbónu tó sọ̀rọ̀ yẹn, mo wá mú ọ̀rọ̀ tó sọ yẹn, mo wá send ẹ̀ sí pé kó dá mi lóhùn. Pé kó tún ṣe voice message síta, kó túbọ̀ ta ara ẹ̀ dànù síta kí ìyà ẹ̀ lè pọ̀ lọ́dọ̀ àwọn tó ti ṣẹ̀tẹ̀ tẹ́lẹ̀. Though he called me, but I was busy. Mi ìdẹ̀ kìí fẹ́ pé kí n máa wà lórí tẹlifóònù tí àwọn tí ò bá ń ṣe ara wa ní ọmọṣẹlẹ̀ wa kó máa gbọ́ nǹkan tí mò ń sọ. That is me. Nínú ilé mi o, bó ti bá wà lórí live ẹnikẹ́ni tó bá wù kó wà ńbẹ̀. Because tí n bá ń bá sọ̀rọ̀ personal thing nìyẹn. Èmi ò dẹ̀ kí gbé tẹlifóònù sétí. Máa ń gbé tẹlifóònù sílẹ̀, máa ń lo kíní ni. So ẹni tó wà ńbẹ̀ ó lè máa gbọ́. Ṣẹ̀dẹ̀ mọ̀ pàbúrò mi ọmọ olówó ni, ohun ẹ̀kẹ́ dáadáa. So fún àlùbáàmù gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ gbà mí òróró, ẹ̀yin tí òróró ń jẹ níyà, tí ẹ̀dẹ̀ rí bí tẹ́ ti lè rà ládùúgbò yín lẹ́ẹ̀kan sí. Ṣé mọ̀ pé oríṣiríṣi àwọn wòlíì tó ti jáde tí wọ́n ní Olúwa sọ ẹ̀ka lẹ́ńbẹ̀ yẹn o. Alàgbà aso, God bless you, sir. Hallelujah, ìyá mi Anibolaji, I cite you from the other device here. God bless you. Ṣé mọ̀ pé mo máa ń ní àwọn devices tí mo máa fi ń gbé sóríṣiríṣi kíní. So ìkan wà bí, ìkan wà bí, ìkan wà bí. So mo ní wọn káàkiri. Torí àwọn ẹlòmíì máa ń gba bòmí wọlé kí n bá lè appreciate wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ pátápátá ni mo appreciate. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí YouTube. Ẹ̀yin tí ẹ máa ń rí iṣẹ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí TikTok. Ẹ̀yin tí Instagram, gbogbo yín pátápátá. Ẹni rárin fẹsẹ̀ sí, ẹni rárin rá. Ẹni ṣubú dànù. Ẹni kankan nínú wa ò ní ṣubú dànù. Ayé wa ò ní polúkúmuṣu. Àní bí ọmọ akótilétà. Owó àtán èèyàn ló máa kìtì ẹgbọ́n náà. King Solomon sọ pé, what is this life about? Only what is this life? Ayé asán. Aka kò kúnwọ́. A tó dá sílẹ̀. Ilẹ̀ ò gbà. Ẹ rí pé ó ga gan. Ìhà gan ni. Ìhà gan ni. Ecclesiastes ni àbí Proverbs, I think is méjèèjì náà ló wọnú ara wọn ná. Ó jẹ́ kí n kọ́kọ́ wo. Ọwọ́ mi ríran gan. Ecclesiastes mo kàn fẹ́ mú níwọ̀nba ìbẹ̀rẹ̀ ni. The words of the preacher, the son of David, king in Jerusalem. Ta ni wọ́n refer sí yẹn? King Solomon. Vanity of vanities, said the preacher. Vanity of vanity. All is vanity. Vanity of vanities. All is singular vanity. Asán lórí asán, ìmúlẹ̀ múfò.
What profit hath a man of all his labor, which he taketh under the sun? One generation passeth away, and another generation cometh, but the earth abideth forever. The sun also ariseth, and the sun goeth down, and hasteth to his place where he rose. The wind goeth towards the south, and turneth unto the north. It whirleth about continually, and the wind runneth again according to the circuits. All the rivers run into the sea. Gbogbo agbára pátápátá wípa inú odò ló ń lọ. Yet the sea is not full. It can never be full. Unto the place from whence the rivers come, thither they return again. Omi tó lọ sínú odò yẹn, ó tún máa gbàbí kan padà lọ. Ìtorí ẹ̀ jẹ́ pé àtilẹ̀, èdìdì ni àtilẹ̀ lomi ti lọ sókè. Ló tún ti ń rọ̀ padà wá sísàlẹ̀. A tún padà lọ sókè. Èdìdì ni Olúwa nìkan lórí. A tún padà wá. The thing that has been, it is that which shall be. And that which is done is that which shall be done. And there is no new thing under the sun. Kò sí ohun tuntun kankan lábẹ́ ọ̀run. Wọ́n fà á nítoya, Annie àti Innocent, double face. Wọ́n fara wọn nítoya, wọ́n kọra wọn sílẹ̀. Wọ́n ti ṣe tipẹ́tipẹ́ nígbà ìwáṣẹ̀. Wọ́n ṣe ìwà tó wá ṣe lójú tiwa yìí. Tó bá tún dìgbà táwọn kan. Is there anything thereof? It may be said, see, this is new. It has been already of the old time, which was before us. There is no remembrance of former things, neither shall there be any remembrance of things that are to come with those that shall come after. I, the preacher, was king over Israel in Jerusalem, and I gave my heart to seek and search out by wisdom concerning all things that are done under heaven. This sort travel has God given to the sons of man to be exercised therewith. Have seen all the works that are done under the sun, and behold, all is vanity and vexation of spirits. That which is crooked cannot be made straight, and that which is wanting cannot be numbered. I communed with my own heart, saying, Lo, I am come to great estates, and have gotten more wisdom than all they that have been before me in Jerusalem. Yea, my heart had great experience of wisdom and knowledge, and I gave my heart to know wisdom and folly.
I perceived that this also is vexation of spirits. For in much wisdom is much grief, and he that increaseth knowledge increaseth sorrow. Ìbànújẹ́ ò ní gorí ìbànújẹ́ fún wa. Uncle Jimoh, ẹ̀yin ni ọ̀rọ̀ yẹn bá wí. Máa dógún, máa dọ́gbọ̀n, owó eléyìí tèmi ni, owó tọ̀hún tèmi ni, bẹ́ẹ̀ lẹ́ ń ṣe báyìí, bẹ́ẹ̀ lẹ́ ń ṣe báyìí, bẹ́ẹ̀ lẹ́ ń ṣe báyìí, bẹ́ẹ̀ ni wọ́n ń wọ yín káàkiri láti lọ máa kówó jọ. Vanity upon vanity, everything is vanity. You see your life? Ẹ káàbọ̀ Olúborí Akínlẹ́yẹ. Nicholas Adeye, Alonge Foundation. Hey, yeah, God bless you, darling. This passage is for you, sir. Because we might not be of the same blood, but spiritually we are linked somehow. And I don't want, yeah, once in my bolon so. Then wish you to die in penury because of what? Ìpín ló pọ̀jù nínú gbogbo nǹkan tẹ́ ń kó jọ yín. Àti ìyàwó yín náà tó ń kó gbogbo ẹjọ́, tó ń kó jọ, tó ń kó jọ, tó ń kó jọ, tó ń kó jọ, tó ń kó jọ. Tó ẹ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ǹtì nínú altar ní Gabon. Tó bá yẹ pé ibi tó parí sí nìyẹn ńkọ́. Wọ́n wá máa ru òkú yín bọ̀ wálé. Bí lẹ́tẹ̀ ti lọ ṣọ́rọ̀ ajé nìyẹn lẹ lọ ṣe ni. Àbí àìní ayọ̀ ọkàn. Èmi Olúwatóyìn, Ọlọ́run ọba ò ní jẹ́ kémi gbé orí tèmi sí abẹ́ ti yín. Pẹ̀lú condition tẹ́ wà yìí ní èní yìí o. Kí lórí mi sí ẹ̀ sọ pé mo fẹ́ tà kẹ́ gbọ́ wọlé mi lórí. In fact, tẹ́ bá ń ṣe prayer bí kan mo lè kúrò ńbẹ̀ tó bá jẹ́ pé ṣe ni asagafurula lọ́nà mílíọ̀nù Ọlọ́run kó dáríjì mi. Ọwọ́ yín ẹ lè dágbé. Wọ́n ń gbé ọwọ́ yín sínú àwo òróró ni. Impartation of curse. It's written in the Bible. No man with infirmity should enter into the temple court of Jehovah Almighty. I'm not abusing you. I'm just being real and frank here. Tó bá yẹ pé ṣe ni, kí Lédùmarè dáríjì mi. You are very sick. You are so tired. You can't eat yourself. You can't shower by yourself. You can't do anything by yourself. Abẹ́rẹ́ ni wọ́n kó fún yín lójoojúmọ́. I don't wish you to die, but your wish is to die and leave this celestial church. Yes, your wish is to die and leave this celestial in a mess. You said it yourself, that you are not going to make things okay. You know what to do, but you refuse to do it. Another punishment, another file punishment. Ọ̀tọ̀ nìyẹn tó máa ṣí sílẹ̀ fún yín níwájú tẹ́. Ká gbọ́ pé àwọn tí wọ́n lọ mú yín wá.
Ìjẹ́ ẹ̀yin mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ ohun tí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀. Ṣé yóò bá bí yẹyẹ yín? Ẹ lè mọ̀. Ǹjẹ́ ni ẹ̀yin mọ̀ pé èmi mọ̀ ohun tí ẹ̀yin ò mọ̀ pé tẹ́ẹ̀tí ẹ lè ever rò pé èmi lè mọ̀. I'm begging you. Push every one of these people aside. They are pushing you to your destruction. Look at your new bodyguard. Àbí kí ni position tí yẹn wà. Ẹni tó jẹ́ pé tọ́ṣọ̀ ló ń ṣiṣẹ́ fún. If you want to poison you, he need to inject you free of charge, nobody. Because loyalist situation. Yeah, ìwọ ni mò ń sọ̀rọ̀ ẹ̀, má fò yà. Ìwọ ni mò ń sọ̀rọ̀ ẹ̀. Gbogbo àwọn bàbá ó yà mí lẹ́nu nígbà tí mo rí bàbá Àjàó táwọn náà wà lábẹ́ program mi tí wọ́n wo program mi wọ́n tiẹ̀ tó comment síbẹ̀ wọ́n lo emoji fún mi wọ́n tún love fún nǹkan tí mo sọ. That is life for you. These people, if you know how much they hate your guts, including your wife, your so-called favorite wife, Tejon Torainje. I will tell you, kò sí nǹkan kan. Kò sóhun tádìyẹ tó lè fẹ́yẹ àṣàṣe. Yíyá ẹkùn òbí tó jókà. Kò sóhun tádìyẹ tó lè fẹ́yẹ àṣàṣe. Àìrí pa ṣẹ pẹ́pẹ́yẹ lórí omi. Olújọ mímọ́ nìkan. Òun ni ibi ìsájí mi. Torí mo ti gbàgbé lébù yìí náà. Àgbéyèdè ni mo dẹ̀ máa gbé. Reconciliation tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nínú gbogbo àwọn ìdílé tí wọn ò fẹ́ ríra wọn sójú tí wọn ò dẹ̀ mọ̀ wípé you are the one behind it. Benjamin, you said you've not gained anything from Celestia. Koro gba lẹ́nu ẹ̀. You've not gained anything from Celestia. Not one penny. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ fine. Paris tó lọ jókòó síbẹ̀ ṣé wọ́n ló gbé kalẹ̀. Ṣé kan nínú àwọn ọmọ Ìṣọ̀fà ló gbé kalẹ̀. Ẹ má jẹ́ sọ̀rọ̀, ìsú ọ̀rọ̀ ń gbọ̀n mi. Gbogbo wa la rí ọ̀pọ̀ messages tó jáde lórí lágbọ́. Ogunláyé o. You see, my darling ma, he doesn't even need to step down, because if he should step down, lọ́wọ́ tí Tọ́ṣọ̀ wà yẹn, àwọn ẹlẹ́nu màrímà jẹ́ pẹ̀lú bí tí gbogbo tó jẹ́ pé àṣírí gbogbo wọn ọwọ́ ẹ̀ ló wà. Wọ́n ní kí Tọ́ṣọ̀ máa lọ tàmì òróró, àwọn olórí burúkú kan kẹ̀dẹ̀ ni wọ́n máa gbórí sábẹ́, wọ́n máa ní kó tàmì òróró fún wọn. Kí làmì òróró yẹn wà fún náà? You don't need it.
àmì òróró inú ló wà tó ń sun gbẹ̀gbẹ̀ láti inú oyún ni ìyá mi ti mọ̀ wípé eléyìí ọmọ yìí tí ò bá wá sáyé confusion máa ṣẹlẹ̀ lọ́run. Ọlọ́run náà sọ bẹ́ẹ̀ ọmọ yìí tó jẹ́ pé tó bá ti rí ọ̀rọ̀ báyìí egungun ẹ̀ máa lé ni tí n bá jẹ́ kó wá sáyé kó wá fi ẹnu ẹ̀yẹ kó wá máa fi ṣiṣẹ́ mi confusion máa ṣẹlẹ̀ lájú ilé ọ̀run torí mi ní jẹ́ kó gbádùn torí èèyàn kan wà tó lè ṣe báyìí èèyàn kan wà tó jẹ́ báyìí mo fẹ́ mọ̀ òun ló bá mi débi tí mo wà lénìí I want to know God mo fẹ́ rí lójúkorojú mo ń wá kiri. Kílẹ̀ àmì òróró òṣìwò lẹ́ ń ta kiri àtẹ̀yìn olórí burúkú náà tẹ́ lọ sọ pé fẹ́ gba ránkì let us if you can't beat them you join them. Gbogbo yín ọjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní wọ blue yẹn ìpọ́njú wọnú ilé ayé gbogbo nǹkan yín ló bẹ̀rẹ̀ sí ní dorí kodò nǹkan tẹ́ ti ṣe dẹ́dẹ́lẹ̀ freely gbogbo ẹ ti bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ fura ẹ wá ti sọ di club ẹ̀yin oní blue club ẹ̀yin oní blue tó ní téèpù létí club ẹ̀yin oní blue tí ò ní téèpù létí you are all sick you are all mentally gaga. Ẹ wòye tẹ́ ń san ẹ sanwó láti lọ gba ègún sórí. Papa tí Ọlọ́run fún ní I'm going to bring that list of ranks. I have everything níbi tó dé kó tó di pé iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi tí bá dẹ̀ so kò sẹ́ni tó lè fà sí mu. Ẹ gbọ́ díẹ̀ nínú àwọn messages tó wá jáde lẹ́yìn ìgbà tí a ti ṣe program pé káwọn èèyàn kan ṣọ́ra fún IMEKO at least èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Are you picking or not? Okay. At least àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo rí nípa ọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ yìí náà ni tó ń give message nípa IMEKO. Níbo ni mo kọ́ wọn sí? Ẹ wo Reverend yín kan. Ẹni oyè kankan ni ẹni oyè ń bọ̀ lọ́nà fún rẹ̀ o. Máa ṣe rere láyé Barry Wonder. Ṣé ẹbẹni tó ń kọrin Barry Wonder nìyẹn o máa ṣe rere láyé. Ẹni oyè ń bọ̀ lọ́nà fún rẹ̀ o. Reverend ni Baba Pascal. Eba. Sẹ̀lẹ̀ Wonder. It's a pity.
tí n bá ń rí oríṣiríṣi nǹkan níṣẹ̀lẹ̀ òmìnira kan mi ìwọ lọ́hùn ṣe ṣẹlẹ̀ kan ṣoyí náà nìyí ṣá tọ́ ibi tó bá táyé bá ń lọ ká máa bá wọn lọ bẹ́ẹ̀ o ẹ wo àwọn dádì wa máa fà àwọn dádì ó dà tí mi ò tí àti ṣe prógráàmù nígbà yẹn àwọn dádì wa àwọn mẹ́ńtọ̀ tá à ń tẹ̀lé lẹ́yìn nígbà táwọn fi lè máa ṣe báyìí kí ni kọ́mọ ọjọ́ ṣe torí àwọn kan ẹ sọ pé àwọn ọba kan wọ́n lọ sí church wọ́n dé fìlà sórí wọ́n ṣe ṣe sọ fún bàbá Ọdúnbàkú pé kán bọ́ fìlà orí wọn. Hello. Ẹni kí bàbá Ọdúnbàkú pé wọ́n gbọ́dọ̀ dé fìlà tó wà lórí wọn. So gbogbo àwọn fídíò yẹn mo ti kó wọn jọ sójú kan. Ẹ wo nǹkan tán fi ṣe kíní wòlíì tí wọ́n nìyẹn. Àwa ní káwọn ọmọ ọjọ́ kan máa wọ̀wọ̀ kú wọ̀. Dájú ibi Ọdúnbàkú tó yẹ kẹ́yìn náà kẹwọ́ ọdún eléyìí. Dájú mi tó yẹ kó jẹ́ pé. Ẹ wo ṣe rí pé rábà yìí ti pọ̀ oníkálukú èmi náà kan obìnrin kan tiẹ̀ ti ń wọ fìlà rẹ̀ jù ẹjọ́ ta ló mẹ́ni tó ń kọrin yẹn I love that voice. Ẹ wo dádì mi wọ́n ń jó ijó yẹn gidi ni lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ gbẹ̀gbẹ̀ ṣé kí n fi volume ṣe jẹ́ kí n fi volume sí kẹ́ẹ̀tì ẹ̀ lè gbádùn. Kí ló dé tí kò sọ̀rọ̀? Mi mọ nǹkan tó dé tí kò sọ̀rọ̀. Ó dẹ̀ dùn mí o. Kí ló dé tí kò sọ̀rọ̀? In the name of Jesus. Today being the 3rd of December, the Lord spoke to me. This is a prophecy and a warning. The Lord said those who are traveling to IMEKO on the 20th of this month, the Lord said they should pray. Those who are going to be traveling to IMEKO, please. I'm not a celestial. If you want to abuse me, you can abuse me. If you want to insult me, you can free. But when I hear the voice of the Lord, I will speak. I'm not a prophet of doom, but the work of a prophet is to warn before something happens. And when God reveals something to his prophet, it's not just for the prophet to pray, no. It's for all of us to pray. So the Lord spoke to me, please, those who are traveling to IMEKO, the Lord said you should pray against anything that has to do with accident. The Lord said those who are traveling to IMEKO, please pray against anything that has to do with accident. I pray in the name of Jesus, no evil will befall anyone traveling to IMEKO, and the mercy of God shall speak over everybody. But please, about the issue of IMEKO, those who are traveling to IMEKO, the Lord said they should pray against anything that has to do with accident. It is well in Jesus' mighty name. God bless you. Then everybody traveling to IMEKO, Sister Minna should please pray very well. Hallelujah, hallelujah, hallelujah. Good morning, everyone. This is 3:31 a.m. This is like a prophecy. In the middle of the program right now. This is Agumeta Kocha. This is 3:31 a.m. And the Lord told me everybody traveling to IMEKO
should please pray very well. Celestials, please. I go Elohim wako. I'm a fair but please. Please. If you're going to IMEKO this year, please pray. Ejeka fear, ejeka gbadura, ejeka feel go accident. Ejeka feel go agbare, ejeka feel bu. Especially those going on the 20th. Especially those going on the 20th. Especially those going on the 20th. Ejon to your long. Ejeka feel go agbare, ejeka. Ogun accident. Ogun lock wole. Ejeka feel bu. Please let us pray. Let us pray. Let us pray. Like I sat down, you can see I'm in church. Moko Joko, and the thing just came in. You know, I come me ring koye. I come me ring koye. I come me ring koye. I want that you are. Hallelujah. 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 Olúwa ṣeun. Sẹ́ni tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn. Glory ìjọ mímọ́. Hallelujah. 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 Ọlọ́run tún sọ nǹkan kan fún mi tó ní kí n sọ gbogbo Celestial Church of Christ, both home and abroad. Tó bá wù yín kẹ́ ẹ ṣe o, tó bá wù yín ẹ má ṣe é. Mo máa ń sọ̀rọ̀ máa ní Celestial ní wòlíì tó pọ̀. Wòlíì pọ̀ ń ṣẹlẹ̀ o. Má sọ pé wọ́n nìkan ni wòlíì. Ṣùgbọ́n ìpè tá a pè kálukú yàtọ̀, iṣẹ́ tá a dẹ̀ rán kálukú ní bó ṣe ń jẹ. Hallelujah. Ẹ̀mí Ọlọ́run sọ pé kí n sọ fún gbogbo ẹ̀yin àgbààgbà ṣẹlẹ̀. IMEKO ọdún yìí. IMEKO ọdún yìí. IMEKO ọdún yìí. IMEKO ọdún yìí. Olúwa ní kẹ́ ẹ ní àpò iyọ̀ ńláńlá 21 tàbí jù bẹ́ẹ̀ lọ 21 ni mo bá dẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ. Olúwa ní kẹ́ ẹ gbàdúrà sí fún ọjọ́ mẹ́ta, àgbọ̀n mọ́kànlélógún ni kó ṣiṣẹ́ yẹn. Olúwa ní kẹ́ ẹ gbàdúrà sí fún ọjọ́ mẹ́ta, àpò iyọ̀ mọ́kànlélógún tàbí jù bẹ́ẹ̀ lọ, ẹ lè lo 41. Níwájú olújọ bí Ọlọ́run bí lè wọ́ ọ̀ṣọ́fẹ́ ní ègbé nífẹ̀ẹ́ àrùn oníṣẹ́ tó ń jẹ́ o. Aggressive tí a jíṣẹ́ fún tí kò tẹ̀lé. Ọlọ́run bí lè wọ́ ọ̀ṣọ́fà wọn ní sọ ìjọ mọ́ lẹ́nu ní ọdún yìí. Níwájú olújọ mọ́ gbogbo èṣù tó dúró lójú ọ̀nà IMEKO ní ọdún yìí, Ọlọ́run ò ní fún wọn ṣe. Ìgbàgbọ́ òkùnkùn tó fẹ́ sọ ṣẹlẹ̀ lẹ́nu, Olúwa bá wọn wí. Olúwa ní àdúrà tó máa gbà lórí iyọ̀ yẹn, gbogbo agbára òkùnkùn Olúwa sọ domi. Ẹ̀mí ọ̀run sọ wípé láti tábà ti gbàdúrà yẹn tán, ẹgbẹ́ ẹ̀mí mímọ́ olùtùnú. Olúwa ní kẹ́ ẹ wọ́n iyọ̀ yẹn láti IMEKO dé Randa. Bẹ́ẹ̀ ló Olúwa mogun wí. Olúwa ní ojú tí ẹ kẹ́ ẹ máa wọ́n iyọ̀ yẹn láti IMEKO, láti ẹnu ọ̀nà ilẹ̀ àánú. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Olúwa ní kẹ́ ẹ wọ́n iyọ̀ yẹn níwájú olújọ mímọ́. Ọlọ́run bí lè wọ́ ọ̀ṣọ́fà. Bàbá tó fi ìjọmọ́rán bí lè wọ́ ọ̀ṣọ́fà ló ní kí n sọ fún yín. Gbogbo èrò ọ̀tá, èrò òkùnkùn, èrò àwọn bandit tàbí èrò èṣù ní IMEKO yẹn, lójú ọ̀nà IMEKO yẹn, ọ̀run kò bàjẹ́. Hallelujah náà. Ẹ̀mí ọ̀run tí ẹ bá ti gbàdúrà sí fọ́jọ́ mẹ́ta, Ọlọ́run ìjọ mímọ́, Ọlọ́run ìjọ mímọ́, Ọlọ́run ìjọ mímọ́, Ọlọ́run ìjọ mímọ́. Olúwa ní kí iṣẹ́ ìbẹ̀rẹ̀ ní on the 14, 15 and 16. Bẹ́ẹ̀ ni déètì tí ọ̀run sọ pé ká ṣiṣẹ́ ẹni. Prayer yẹn ẹ wá gbà 14, 15 and 16. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní wọ́n iyọ̀ yẹn níwájú onímájẹ̀mú. Kábíyèsí Ọlọ́run àgbáyé. Bẹ́ẹ̀ ni ìlérí Ọlọ́run á ṣe. Ìyẹn kọjá lọ. Ọ̀run ní kí n kìlọ̀ fún Tọ́ṣọ́. Ọ̀run ní kí n kìlọ̀ fún Tọ́ṣọ́ o. Ọlọ́run ọ̀ṣọ́fà tó ní ìjọ mímọ́ ní kí n kìlọ̀ fún Tọ́ṣọ́. Dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ó dọwọ́ ẹ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o. Ó yẹ kó yí ẹ. Ọ̀run ní kí n sọ fún ẹ
ọ̀ṣọ́ ọ̀ṣọ́fà kíyèsára ṣọ́ra kíyèsára o tó bá ń tiẹ̀ má tira ẹ o tó bá ń tiẹ̀ má tira ẹ o tó bá ń tiẹ̀ má tira ẹ o mo fún yín lórí ọ̀fẹ́ ni o ọ̀ṣọ́fà kọ́ ló níjọ́ o ọ̀ṣọ́fà kọ́ ló níjọ́ o àyànfẹ́ mi ni mo pè láti mú ìgbàlà wá àyànfẹ́ mi ni mo pè láti mú ìgbàlà wá láti mú ọkọ̀ kẹyìn wá o 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 gbogbo ìdílé ọ̀ṣọ́fà ẹ kíyèsára tọ́ṣọ́ ni wọ́n ń bá sọ̀rọ̀ o lọ kíyèsára o lọ kíyèsára o dẹ́ẹ̀dẹ́ mìíràn o kíyèsára Olúwa ọmọ ogun wí mo jẹ́ iṣẹ́ fún ẹ o mo jẹ́ iṣẹ́ fún ẹ o gbogbo èròǹgbà ẹ Olúwa ni mo rí o gbogbo èrò ọkàn ẹ Olúwa ni mo rí ègbé ni fẹ́ńtà òfìṣẹ́ náà tó ń já o ègbé ni fún níwọ̀n náà tó gbọ́ tó dágùn lásì pé kí ló ń wí kí ló sọ tóun ni wòlíì Ọlọ́run bí lè wọ́ àṣọwà lọ́rọ̀ mi níṣẹ́ sí ọ ọba tó fi ìjọ mọ́kànlá 1947 gbà tí ọ̀sọ́ di òru May 23 tó bá ọ̀ṣọ́fà pàdé nínú igbó àgọ́gẹ̀ bẹ́ẹ̀ ni ó sì mú ìgbàlà wá fún wa tó jẹ́ kí àwa di olórí ọ̀fẹ́ lónìí tó jẹ́ ká ní ìkárí ìmọ́lẹ̀ lónìí a ò sì lè gbàdúrà kí iṣẹ́ yẹn kó parun kò sì lè parun ìmọ́lẹ̀ ọ̀hún tàn ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin àgbàjọ olùṣọ́ àgùntàn tẹ́ ń jẹ́ ká máa di irun bí oníṣàngó wọnú ìjọ tẹ́ ń lo yẹ́rìngì wọnú ìjọ ẹ ṣọ́ra Olúwa ní gbogbo obìnrin ẹ̀yin tẹ́ obìnrin tẹ́ máa so ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ tẹ́ máa so ṣéènì mẹ́sẹ̀ tẹ́ máa gbé wọnú ìjọ. Unfortunately èmi kọ́ ni mo bí tí wọ́n ẹni tó ń rìkọ́ọ̀dù ẹ̀ yẹn bóyá bí tí dátà ẹ̀ tán sí ni. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. God bless each and every one of us. We've done our best so far. May Jehovah Almighty take absolute control. Ọlọ́run á jẹ́ ká gbọ́. Ẹ mọ̀ pé a ṣe prógrámù yìí nípa IMEKO tí mo dẹ̀ sọ mo ní mi ò lálàá o mi ò ìmọ̀ àyà ni nǹkan dẹ̀ sọ fún mi pé kí n sọ òun ni mo sọ IMEKO ọdún yìí. Inú mi wá dùn wípé oríṣiríṣi náà ni ó tún jáde lẹ́yìn yẹn tí mo dẹ̀ mọ̀ pé kò tíì tán ṣùgbọ́n gbogbo ẹ̀yọ́ lọ́hùn. Hallelujah. I remain your one and only evangelist that has no frontier, Oluwatoyin Obatula. Darling, Tineke, Olomo, plenty. Gbogbo ẹ̀yin plentiful plenteous mi. Orele kò délé, oroko kò dóko, kò ní jẹ́ tẹ́ni kankan wà. Àníwọ̀ ọkọ̀ tí àwọn agbanipa wà nínú ẹ̀wọ̀n. Ànírin àrìnfẹsẹ̀sìn, ànírin àrìnfẹsẹ̀kọ́, ànírànìrà. Ẹ jọ̀ọ́, ayé ti gbẹgẹ́, Nàìjíríà ti gbẹgẹ́. Ẹ má bá mi ráwọn ọmọ mi jáde síta. Lọ gba nǹkan wá fún mi lọ́dọ̀ neighbor. Please don't do that anymore. Àsìkò tá a wà nínú èyí, àsìkò tó le gidigidi ni. Ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó le tó kù nílé mímì àti yín, ṣùgbọ́n fẹ́ni tó bá gbàgbọ́ tó ṣe gbọ́rọ̀ yóò rí iye ìjọ mímọ́. Iye ló máa jẹ́ tiwa o. Iye ló máa jẹ́ tiwa o. Iye ló máa jẹ́ tiwa o. Christmas yìí àní ṣe nínú ẹkún nínú òṣè. Whatever you have, make sure you share it with somebody. Lábẹ́ bó ti wù kó kéré mọ́. Lábẹ́ bó ti wù kó má sí. Ẹjọ́ jẹ́ gbogbo nǹkan tó Olúwa máa fi dá padà sínú ilé ayé ẹ̀. A lè máa tọrọ fowó kó jẹ́ pé àlàáfíà Ọlọ́run máa fi san. A lè máa tọrọ fowó kó jẹ́ pé ibi l'Olúwa máa fi gbé kúrò lórí àwọn ọmọ wa àbí lórí ara wa. A lè máa tọrọ fún àwọn obìnrin tọ́lọ́run èpè yẹn Ọlọ́run ṣe ni handbag
ìyá ríǹgì onídírọ́ọ̀mù létí bí ẹ rí pé èmi náà ṣoge, ẹ rí pé mo ṣoge, èmi náà gbé ẹ rí pàǹpà ẹ wà yà mí, ẹ rí pàǹpà, ẹ rí gbìgbìgbì, ẹ rí pàǹpà. Kíní yìí is over 20 something years. Nǹkan tó ń pè ní ó ti wà lọ́wọ́ mi 20 mi tiẹ̀ tí ìrònú pé máa bí ìyáálé wa. God bless her. Please, whatever you have, share it. Ẹ jọ̀ọ́, ṣé rí iyọ̀ tí wọ́n sọ yẹn? Ṣé mọ̀ pé alàgbà yẹn sọ wọ́n ní both home and abroad. Ní ọjọ́ mẹ́ta yẹn 14, 15, 16 yẹn, ẹ bá mi wá iyọ̀ sínú ike funfun, ẹ gbàdúrà sí nǹkan kí nǹkan tó máa fa ẹ̀jẹ̀, tó máa fa orílékòdélé fún ẹbí fárá fọ́rẹ̀ fáládùúgbò, ẹ bá mi gbàdúrà sí. Kẹwàá ṣe kí n láti ẹnu ọ̀nà lé yín, ẹ wọ́n lọ sọ́tún, ẹ wọ́n lọ sósì, àbí tẹ bá níbi tẹ lè gbà round lé yín, tẹ lè gbà bíbá yìí lọ, tẹ máa gba òdì kejì, ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Ṣé àwọn pé bàbá yẹn sọ wọ́n ní both home and abroad. Ìyẹn mi pé ṣé gbogbo àwọn tá wà lábroad la máa lọ sí Nàìjíríà, iṣẹ́ yẹn personal lè máa ṣe yẹn fún ara yín. Mi ò ní kẹ́ ṣe pẹ̀lú church yín o, ẹ lè ṣe ní church yín o. Tẹ bá ráyè pé tẹ bá ti gbàdúrà ọjọ́ mẹ́ta yẹn sí, ẹ máa wọn láti ẹnu ọ̀nà church yín káàkiri gbogbo àdúgbò ibi tí wọ́n tún gbà. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ní àwọn ìlú Faransé táwa wà yìí, gbọ́ tún yọ gbòsì gbọgbàrín méjì yọba gbogbo ẹ̀ yọ ni, so gbogbo ẹ̀ báyìí lẹ máa wọn sí, but ẹ má wọn sókè o. Ẹ má sọ pé ẹ fẹ́ ṣe báyìí o, torí ẹ mọ àwọn tó wà, àwọn ẹ̀mí tó ń lọ lọ́wọ́lọ́wọ́, tẹ́ bá ṣe báyìí tó bá lọ wọ́ sí wọn lójú, nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín lójú, ẹ má fara mọ́ ni o. Torí àwọn kan wà, àwọn tí a rí, ṣùgbọ́n tí wọ́n lọ wọn jẹ́jẹ́ wọn, àbí èyí tó jẹ́ pé kí ni, tó jẹ́ pé wá fẹ́ràn nǹkan tá fẹ́ kó lé kúrò nínú ilé ayé wa, kò ní gbẹ̀ǹkúlé wọlé o, lórúkọ Jésù Kristi. Today is 7th of December 2025 and the time here is 22:57 Central European Time. I love you with the love of Christ. Baba mo bí yìí náà, there's a book I'm happy. Though I don't like calling you that because that is not your name. But think about what I've said. Nǹkan tí mo kà yẹn, gbogbo pátápátá tá gbọ́ lálẹ́ ẹ jẹ́ ká lọ kà. Ecclesiastes chapter 1 verse 1 to the end. You will enjoy life. Everything will become so simple for you. Everything, nothing will move you again when it comes to acquiring this, acquiring that, and that, and that. Inú yàrá yóò kí rùn fún aṣọ ṣá. Àbẹ́mi nìkan ni. Ẹ jáwọ́ nínú aṣọ ẹbí rírà. Ó ń sọ̀yàn dò ní gbèsè ni. Ẹ dín pátí kù. Kò kì jẹ́ kéèyàn níyì. Gbogbo pátí kọ́ lèèyàn máa ń yọ sí. Gbogbo aṣọ kọ́ lèèyàn rà. Tó bá sọ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan fẹ́ ra aṣọ ẹbí, it means pé àwọn tí nǹkan yẹn kàn gbọ̀ngbọ̀ngbọ̀n nínú ilé. Ṣùgbọ́n aṣọ ẹbí 200,000 wà tẹ́ máa wọ̀ lálẹ́ ẹjọ́ kan. Wọ́n á tún wá gbé lọ fáwọn designer tó máa ṣe. Àwọn yẹn náà lè sọ pé àwọn fẹ́ gba 80 to 100,000 or 150,000. Ẹ ṣe. Tó bá tún di next week, ẹlòmíì náà máa tún gbé tiẹ̀ jáde. Àbúrò mi ẹ̀yin Abíọ́lá, God bless you. Ó lè ẹjọ́ torí Ọlọ́run, because ọmọ ọlọ́mọ ògbò ló gbé kalẹ̀. Kò dẹ̀ lè wá fi àtọ́jú owó àti èrè kó fi ra aṣọ. Ó ní aṣọ tó tẹ bá pè òun sí pàtí, tẹ bá ní pé kóun má wá torí pé òun ra aṣọ ẹbí. Inú òun máa fi dùn ni, òun á jókòó sílé nǹkan tóun bá ní òun á send ẹ̀ sí ẹni tó bá ń ṣe nǹkan. She's very clever. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ lè máa ń fẹ́ mọ̀. And I do know her. We do talk.
nígbà tọ́rọ̀ òun pẹ̀lú ọkọ ẹ̀ tó ṣẹlẹ̀ yẹn tọ́rọ̀ ẹ̀ di yánpọnyánrin lórí kíní pé ó kí ọkọ ẹ̀ ní ọjọ́ bá dé ìgbà yẹn ló announce divorce chat èmi àti Jennifer náà máa ń sọ̀rọ̀ kí lórúkọ ẹ̀ ti ń jẹ́ Fúnkẹ́ Akíndélé so ṣe àwọn pé Fúnkẹ́ Akíndélé òun ni running mate cousin mi ní last election so gbogbo wọn náà ni mo ní orí ọ̀fẹ́ láti bàbá wọn one or two of them sọ̀rọ̀ so and I no gbogbo yín pátápátá náà bíbá yìí náà ni mo mọ̀ if you want to say hello to me to hear my voice but ẹ má pè mí on video. I don't pick video calls strictly for my blood only. My phone number is +32 488 259 707 +32 488 259 707. So I love you all equally. God bless us. Kásùngbẹ̀rẹ̀ kájíkì kan ànípàdé ayọ̀ lórúkọ Jésù Kristi. Wọn ní fipá jálẹ̀kùn mẹ́nì kankan lórí nínú wa. A jọ sọ̀rọ̀ lálẹ́ àná ni ṣé bó ṣe bí ọ̀ṣẹ́ lọ nìyẹn. Kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan gbogbo ala máa fọwọ́ fáwọn la máa fèrè igi jobe. Àdẹ̀bọ̀ lọ́rùn pàdé. A ní gbé ẹ̀ṣẹ̀ sí ọkàn àyà. Lọ́bọ̀ lọ́rùn lókè. Uncle Jimoh, I'm begging you, stop this dragging going. Ẹ má sọ pé ẹ fẹ́ lọ sí Amẹ́ríkà lọ́wọ́ yìí ṣá o. Anyway, time yẹn tẹ̀tí kọjá. Tẹ́ bá sọ pé ẹ fẹ́ lọ sí Amẹ́ríkà lọ tàmì òróró. Mo ń yọ sọ fún yín ni o, wọ́n dúró dè yín o. Wọ́n dúró ẹ̀yin àtàwọn entourage wọ́n dúró dè yín. Some people are not going to be very happy with what I'm saying, but ẹnikẹ́ni tí wọ́n bá nípa kọ́ lọ tì í mọ́lé kò lè pààrọ̀ orúkọ mi, kò lè upgrade mi, kò lè ṣe anything ju pé kí n feel bad. But now tí mo ti sọ jáde, I'm free as a bird. God bless each and every one of us in Jesus' name. Ọlọ́mọ plenty. Sign out. Kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ká ní ìpàdé ayọ̀ lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́.